Aya tó tọ́ka sí mọ́lìdí ànábì pọ̀. Masha Allah. Àmọ́ nínú ẹ̀ ń tí ń túmọ̀ náà ni ká dunnú. Kul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu. Fabidhalika falyafrahu wa khayrun mimma yajma'un. Ọpẹ́ ìdùnnú ibi tí wọ́n bá ti ń dúpẹ́ a máa rí dùnnú ń bẹ̀. Masha Allah. Ibi tí wọ́n bá ti dùnnú ọpẹ́ máa jáde ń bẹ̀. Abqakumul karim. Tẹ́ǹtì tí Khalifatul Khulafai Adama Allah hayatahu. tí wọ́n ta yìí tẹ́ǹtì ọpẹ́ ni. Alhamdulillah. Wọ́n á wò pé sànẹ́bì lè fẹ́ràn tó báyìí. Sallallahu alayhi wa sallama. Lásìkò tí ò sí ẹ̀ sì yí àdéhùn yín pẹ̀lú Ọlọ́run. Lára àná Muhammad. Sallallahu alayhi wa sallam. Kul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu. Ọlọ́run wọlá yìí tí ń bẹ lára ọpẹ́. Allah. Mọ́kànlá lábùkù. Àmín. Ọdún àṣírí yín. Àmín. Lẹ́yìn yìí tẹ́sẹ̀ yìí. Àmín. Nítorí pé ẹ̀ṣẹ̀ bó ti gbà ẹ̀ṣẹ̀ bá nẹ́bì ti tó lọ́kàn yìí. Fabidhalika falyafrahu wa khayrun mimma yajma'un. Gbogbo ẹni tó bá jẹ́ ká dùn ọ̀hún pẹ̀ kó ṣe àmínà. Àmínà. Ẹni kó wa wáyà yìí lágbọ́dọ̀ kọ́kọ́ ṣàdúrà lékún dẹ̀ra fún. Ọlọ́nìrè ànábì sọ fún wọn pé. Kul bi fadlillahi wa bi rahmatihi. Látàárọ̀ tá a ti bẹ̀rẹ̀ a ti gbọ́ wá sí gbogbo àwọn àfáà tí ń sọ̀rọ̀ wá sí náà ń ṣe. Àmọ́ èmi ẹ fẹ́ jẹ́ kọ́rọ̀ mi jà gẹ́gẹ́ bí ẹni tá a torí ẹ̀ pẹ́ díẹ̀ ìwé ní jẹ. Èmi ẹ fẹ́ jẹ́ kí tèmi kọ́rọ̀ mi dà báwọn. Èmi táwọn torí ẹ̀ pẹ̀lú àfọ̀hún wá sí kí n máa wá gáàsì kó lò bí ìṣẹ́jú márùn-ún mẹ́wàá tí è ṣe pé ẹ̀yin elétò wàkàfà láò ẹ̀yin elétò ẹ bá àwọn ẹni tí ń sọ̀rọ̀ lẹ́yìn bẹ́ẹ̀ ń sọ̀rọ̀. Ó wá jásí pé àwa là ní sọ nǹkan kan. Ọdún yìí náà àti ṣe. Alhamdulillah. Ọlọ́nìrè ànábì kúl tó fún púrúfù rẹ̀ yóò jáde lẹ́nu rẹ̀. Bi fadlillahi. Gbogbo owó tá a bá pè láàfà à ń retí ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run lára rẹ̀. Bọ́lọ́run ti pàṣẹ fún ànábì pé kúl bi fadlillahi. sọ bẹ́ẹ̀ pé pẹ̀lú Ọlọ́run Wa bi rahmatihi. àti pẹ̀lú kẹrẹ̀. Fabidhalika falyafrahu. Nǹkan méjèèjì yìí ó tó tọ́ka sí, ó tó pètélé lérí, ó tó rolé roka nítorí tiẹ̀. Allah. Nítorí kí ni bífọ́dìlì yìí pẹ̀lú Al-Qur'ani. Fadlullahi al-ilmu yani al-Qur'ani. Ká torí Al-Qur'ani ká pe àwọn èèyàn pé ẹ wá bá wa ṣe wòlímọ̀tul Qur'ani. Masha Allah. Ó tó bẹ́ẹ̀, ó jù bẹ́ẹ̀ lọ ní, ó jù bẹ́ẹ̀, ó tó bẹ́ẹ̀, ó ṣe déédéé bẹ́ẹ̀ nítorí pé nínú tí ń jí Ọlọ́run láti yọ Al-Qur'ani. Ẹ dákun gbogbo ẹ̀yin elétò ẹgbọ́n táwọn security bá ń wí. Ẹnu ìṣẹ́jú tẹ́mi ó bá lò mo yàtọ̀ sẹ́yìn, mo ṣiṣẹ́ débí ni. Bí mo ti wà yìí tí ẹ bá ṣe pé wọ́n rán mi ara ń kan mí. Allah. So kẹ́nìkan wá máa fi rẹ̀ wé mi
kó máa pariwo bí tí ń pariwo mọ́mọ́ rẹ̀ nínú ilé ẹ̀ ń ka àwọn òjíṣẹ́ Ọlọ́run lábùkù ni. Allah. ẹ jọ ẹnu ìṣáájú méjì tí ń lò ń bí kíkálukú jòkó kó tẹ́tí gbọ́ bí ó ti lo ayé rẹ̀ kó má wàá bọ́ ogun tí ń bọ̀ wá yìí lọ. Allah. Kul bi fadlillahi wa bi rahmatihi fabidhalika falyafrahu. ìyàfó wọn náà bá wọn tó kó wá sọ̀rọ̀. fabidhalika falyafrahu wa khayrun mimma yajma'un. Al-Qur'ani tó ìtànkì ayé sí kí ẹ wá bá wa ṣe. Khalifatul Khulafai ìtọ́lọ́hún fi rán Nábì tẹ wá gbà pé ẹ fẹ́ ṣe ẹ sàálẹ́sà ó wù yín ìgbẹ́ ẹ fẹ́ jẹ́ àfà al-ulama'u warasatul anbiya. ẹ tọ́ ọmọ Al-Qur'ani wọ́n ń jáde Al-Qur'ani lọ́dọ̀ yìí ọ̀gá tíra Al-Qur'ani náà ni wọ́n àjálùhún náà. وأجلهن عجائب القرآن في طول المدى لا تنقضي وجديدها والله لك يا محمد ekele Yorùbá Nábì ìwọ tó fẹ́ máa ní káàsì lọ́wọ́ Yorùbá ní Muhammad dáadáa. وأجل القرآن والإسراء. àwọn kan lára wọn lérí nírin lérí nítorí pé wọ́n fẹ́ gbowó tí wọ́n kó sọ́wọ́ èèyàn tóun ti bẹ́ẹ̀ wọ́n àrí gbà ara ni wọ́n tún wá nara wọn gbà tí wọ́n àrí ìjọba náà. Ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti sùn báyìí tó o bá fẹ́ jẹ́ kí nira òun kàn ọ́ Yorùbá ní Muhammad dáadáa. sallallahu alaihi wasallam. Mu'jizatun jamma. afa kan orí ó ní ó wá ṣe tírà ó wá sọ tírà ó ní aliful mu'jizat alifu al-mu'jizat àwọn mẹ́ẹ̀ rí tí ó ṣẹlẹ̀ lọ́wọ́ ẹnìkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam. olóhùn rí ìkà ó wá kí ẹgbẹ̀rún Allah. lọ́dọ̀ tòun lákàyà Muhammadu bàbá lè Yorùbá Ànábì òní tó sì. Mu'jizatun jammatan. àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. وسكينة وهداية وللقلوب بالموجعات شفاء. èyí tó wá lọ́lá jù القرآن. òun náà ní Al-Qur'ani ما شاء الله. nínú tó tóbi jù nínú mẹ́rìírí tá Nábì ṣe sallallahu alaihi wasallam. ọ̀gá gbogbo ẹ̀ tí ò sí ìtò lè bá òun náà ní Al-Qur'ani. kí ló dé tó já sí kí Ànábì lọ́lọ́ fún Al-Qur'ani. àbáwá ní Ọlọ́run wá nílé Ànábì gbogbo ẹnu la fi fún ọ fi sọ̀rọ̀. Allah. ìpè kúrú. bifadlillahi wa bi rahmatihi. rámà lọ́hùn. Muhammadu. òun náà lọ lọ́wọ́ Muhammad. Qala Rasulullahi sallallahu alaihi wasallam. Ọlọ́run tó ń sọ ìrẹ̀ Muhammad ni. Haythu qala innama. Ọlọ́run ní kò ń bọ̀ Ọlọ́run ní etí wọ́n fi mà bẹ́ẹ̀. ìgbé òdìdé tá a gbé òdìdé a gbé òdìdé láti wá fi pàtẹ nìkan jẹ. ilà rahmatan lil alamin. àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìgbé Ànábì tọ́lọ̀ ọ̀rán náà lọ́wọ́ wọn sọ fún wa pé wọ́n bí rahmatihi. wọ́n bí rahmatihi. pẹ̀lú bíbí Ànábì tàfi ọ̀sẹ̀ kẹwàlé ayé. fábí dáa. nítorí bẹ́ẹ̀ gbogbo ẹni bá mà kó súnmọ́ kó jò kó tì ẹ máa jó
ẹ máa yọ̀ ẹ máa dunnú ẹ tún máa dùn àwọn èèyàn náà nínú. Huwa khairu ìyẹn ló lóore fún yín. ìyẹn ló lóore fún yín jù nínú àwọn àkójọ tẹ́lẹ̀ kójọ kẹsọjọ́ bí Ànábì kẹsẹ wòlímọ̀ Kùránì. Kùránì jáde ó lóore Ọlọ́run fẹ́ kí ká máa dúpẹ́. báwa náà bá wá jòkó báyìí àti ṣe mọ́lìdì à ń bá Ànábì dunnú à ń bá Ànábì dúpẹ́ nítorí pé gbogbo ẹni tí ń bá ń bẹ ẹni tọ́lọ́hún dunnú Ọlọ́run ò ní bà òun náà nú jẹ́. ẹ wá pa màálù bí ràkúnmí sílẹ̀ pa ni ẹ dáná gbogbo òrùn oúnjẹ lẹ́sẹ̀ nǹkan múmu ẹ fi sí ẹ tún wá bùjòkó tí ò ní àwọn èèyàn lára nítorí kíni ẹ fẹ́ tàtàrà nẹ́bí ga sallallahu alayhi wa sallam ẹ wọ́n fi ń dúpẹ́ fọ́lọ́. alhamdulillah. eléyìí wá sọ pé nìkan ọpẹ́ tẹ̀ ń dún yìí nísìn nínú tó yẹ kí wọ́n á dún Nàìjíríà tí a dún lẹ́yìn ń dá dún yìí Ọlọ́run sì mọ̀ bí ó ti yọ páànù ilé ẹni rẹ̀ bí ó ti dá yọ tábúrú òní kan. Allah mukawamati sàádàtì. ìdánpẹ̀ ní oríire láyé kọ́líbù. àfọ̀ bíbù kí ni máa fi takú tí ò ní kú lọ́dọ̀ rẹ láyéláyé. àwọn nǹkan yìí ni kò ní mẹ́ta náà ní. kọ́líbù ṣáàkìrù. bó bá ti lọ́kàn tí ń dúpẹ́ fọlọ́. kọ́líbù ṣáàkìrù. bọ́kàn ò bá dúpẹ́ bára bá ń dúpẹ́ ẹ̀ ní àlékún lára oore o. kọ́líbù ṣáàkìrù. gbogbo wọn tó wà ń bí ọkàn rẹ ní ojú kọ́kọ́ máa dúpẹ́. Allah. àlífà á dúpẹ́ fún yín. alhamdulillah. ó pé 20 ọdún báyìí. Allah. tí àfa wa ti jọ dà wálẹ̀. radiyallahu ta'ala anhu. 20 ọdún náà wá ní ẹ wá ṣèlérí pẹ̀lú Ọlọ́run. ìgbẹ́ ìnìkan lẹ́ẹ̀ máa dá màlúù rà. Allah. kò sì jáde sí i. bẹ́ẹ̀ni ẹ sì mọ ọmọ màlúù wá rí. ẹ yóò dà fún ọ. ẹ wá mú màlúù tí ò tó jẹ wá rí. ká wá fojú fò ká ní ṣèbóhun tí ń ṣèyún bó bá ṣàdéhùn rẹ̀ lọ pẹ̀lú Ọlọ́run bí ò bá mú sẹ́ẹ̀yà lásọ ni. Allah. abẹ́lòmíì tí ń bẹ́ẹ̀ tó lágbára bẹ́ẹ̀ tí ò ṣépè fún ni. á dúpẹ́ fún yín o. Masha Allah. ẹ dákun ẹ jòkó. kìí ṣe pé lẹ́yìn nìkan lọ pẹ́tẹ́ ń dú. Masha Allah. níbi tí a bá ti ń rí eléri ibú àfi kéléri rẹ máa dúpẹ́ tiẹ̀. tẹ́ ẹ bá ti ń rẹ́ni tí ń lẹ̀ yín lóko ẹni tí ń tẹ̀tẹ̀ fún yín wọ́n kíkú sá. kọ́líbù ṣáàkìrù. ó wá dé lérí rẹ mọ̀ yàtọ̀ sí lérí ibú. Allah. ó dálágbọ̀nlé mọ̀ yàtọ̀ sálábùkù. kọ́líbù ṣáàkìrù. látọ̀gún ọdún tí ń pé pọ̀ yìí eléyìí ló dogun ọdún ní sísẹ́mi wáyà yìí. alhamdulillah. kò síjọ́ tẹ pàáfà mi rí tẹ pàmìtì. káì àwọn afáwọ òkú ní ráyè. àwọn afáwọ òkú ní ráyè ẹ̀ka pẹ̀lú mi. gbogbo abádé náà ni. èmi yẹn sẹ́ni tí ò mọ̀ọ́rẹ́ o. Allahu akbar. mo sì ní tí n fi ń bẹ lọ́hùn fún gbogbo ẹni dúró tì. bẹ́ẹ̀ni. bí títí ẹ náà bá ti dé máa retí rẹ̀ nǹkan mi ò dá mi lójú àmọ́ Ọlọ́run Allah. tí mo jogún lọ́dọ̀ àtọ́ bí mi ó dá mi lójú. àṣùkùrù àṣàmù. kò síbi tí ìtìlẹ̀ fi ṣe fáàrí pé ọmọ wòlíì Ọlọ́run ni mí. Allah. gbogbo ẹ̀ Masha Allah. ẹnìkan níwọ̀n ebi mayàn òórùn ọtí ṣe rùn lára ẹ̀ tán fi bí wọ. nǹkan ìtúlámù sin fàṣẹ́yìí mọ̀ọ́sínú. bí kálukú pìtàn ara rẹ̀ níbi tí má ti ń bọ̀. ìní làmú tàṣìbù bíṣẹ́yìí Salaty. àní wọ́n ní ọmọ ànẹ́bì ní wọ́n lé jẹ́ ànẹ́bì ní wọ́n lé bí ànẹ́bì ní ó tún yinrin ẹ̀ wò sáyé ẹ̀ burú ni. sáwádà ànẹ́bì ṣe débẹ̀ ni. sallallahu alayhi wa sallam. ẹ jọ Khalifa Jamiu ọ̀rọ̀ gidi la fa sọ̀hún tó bá wà nù ẹni tí ń kórìíra àfáǹdà
ìdí ń jọ́ lójú tí ń jẹ́yàn lára rẹ̀ wọn Ọlọ́run ó gbà. Inshallah. Àmín. Torí bá a ti rí ìyàwó akọ́lá síra wa bẹ́ẹ̀ o. Wallahi. Bá a ti rí Náà. àwọn akọ́lá ṣe ra wa báyìí. Gbàgbé ẹ̀ bàbá ju bàbá lọ. Confirm. Bàbá dẹ̀ jura wọn lọ. Àbùkọ́ ọkùnrin kárí. Ó di mélòó? Ó di méjì. Ọmọ wa ju ọmọ lọ. Ṣéèrù. Àbùkọ́ ọkùnrin kárí. Ẹ ṣeun bẹ́ẹ̀ bá ẹja tún jòkó padà. Bẹ́ẹ̀ bá ní bàbá ò ju bàbá lọ. Náà. Bàbá tèmi bí ọmọ 25. Radiyallahu ta'ala anhu. Ẹ bá ń gbọ́ náà tóbi. Ṣàrígbédádì mi tíráì kan. Wallahi. Wọ́n máa ń dán wa ṣe láyé. Bẹ́ẹ̀ni. Wọ́n tẹpá mọ́. Confirm. Wọ́n fọ̀ aṣọ yẹn mọ́. Àbùkọ́ ọkùnrin kárí. Ọmọ mélòó? 25. Sójà wèrè ni. Wàá ní ká máa retí ẹ̀. Àṣìràfí àti tóníjọ. Masha Allah. Ó mà ní wà. Ìjọ ni wà. Masha Allah. Ó sì lù kíkù náà yà. Àwọn wíjà ìwí ẹni wàhálà àwọn àṣìràfíyà ló pọ̀ lára Lagos State ìṣẹ́pọ̀ tó wà ní. Mọ̀nà ìjà sọ́dọ̀tì. Àdẹ̀pọ̀ kò sí. Alhamdulillah. Wọ́n ti jáde òkú. Wọ́n kọ́nà bí Ashrafi ní àdáàtì. Ẹni tí wàá fi lọ sẹ́ńpẹ́ mo fẹ́ sọ yìí o. Tí wàá fi lọ ṣe kí ni? Wàá fi lọ sẹ́ńpẹ́ wọ́n bímọ mélòó? Ṣé ń gbọ́ Ọlọ́run pé méjì sọ́dọ̀ lójú wọn. Ó kù 23. Ó kù 23. Ibi tí mo ń lọ kọ́ mo ń yà yí o, mo kàn ń sáré yabẹ̀ ní o. Wáàsí kan mo kọ́ mo fẹ́ tún fún ẹ bẹ́ẹ̀. Kí ni wáàsí yẹn? Jọ̀ọ́ tó o bá ti dára ẹ lójú, má dọ̀mọ́ dúró pé òbí mọ́mọ́. Allah. Bẹ́ẹ̀ni, kí ló ń dúró fún? Kí ló ń dọ̀mọ́ dúró fún? Ẹsẹ̀ rí ó mọ̀ wú. Ìwọ ló ń tọ́ ma ní àbọ́lọ̀. Allah. Ìyá tẹ̀mí bí mẹ́wàá. Bàǹgbọ́lọ̀ ń tóbi. Allahu Akbar. Tó bá wá rí àmì yẹn, ó ìtúfáìn jù ẹ lọ. Confirm. Bẹ́ẹ̀ni. Mélòó mo ló bí? Mẹ́wàá. Sórí èyí tó kù tó òbí tó hámọ́ òun. Bẹ́ẹ̀ni. Òun ní kí o máa gbójú yẹ lọ. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni. Ẹni bímọ tálára ní lálàáfíà. Sorọ́kùnrin tí àtọ̀ bá ṣe máa la Tọ̀. ẹsẹ̀ ó máa ro. Bẹ́ẹ̀ni. Yóò tètè lọ̀pá. Aró máa ní. Yóò máa tètè lọ̀pá. Confirm. Àmọ́ tí ń bá ń ṣe tí ń dà tán. Táǹkà la ilaha illallah. Allah. Adamallahu ayatahu. Khalifatul KHULAPHAI. Ẹ dúró ẹ jókòó. Àwọn ọ̀rẹ́ rẹ̀ ń jẹ́rìí. Wọ́n ní gbìyànjú. Iná piti. Àfijọ́ náà màmá ni. Sallallahu alayhi wa sallam. Èyàn lè fò dáadáa. Ìyá mi kejì. Adamallahu ayatahu. Àwọn náà bí mẹ́wàá. Alhamdulillah. Ó di mélòó? Ó dogun. Ọ̀rọ̀ tí ń sọ yìí kí ló fẹ́ mú lẹ́kọ̀ọ́ mbẹ́. Náà. Ṣé mò ń play fíìmù fún ọ ni? Bẹ́ẹ̀ni. Àbí mo fẹ́ kí o mẹ́kọ̀ọ́? Ìtànlé bàbá tèmi lè ní pa yìí. Ayé sì ń gbọ́ wọ́n sì tún ń pa. Kí kálukú náà pàtàn lè bá bẹ̀ síta. Allah. Sọ iye tí wọ́n bí ń léyìn àti iṣẹ́ tí wọ́n ń ṣe. Kí kálukú sọ iye tí bàbá ẹ̀ bí àti iṣẹ́ tí bàbá táwọn ọmọ yẹn ń ṣe. Allah. Ó di mélòó? Ó dogun. Ìyá wa kẹta wọ́n bí márùn-ún. Wọ́n bí mélòó? Márùn-ún. Ikú ni o ló ṣẹ́ dádì mi lérí o. Allah. Bí ẹ bá ṣe ti kú. Masha Allah. Kọ̀líbù ṣáàkìrù. Bàbá ń lọ ní o. Wọ̀lí sáà. Wọ́n gbọ́ ní tí mo wá fẹ́ sọ fún ọ ní gbogbo 25 yẹn gbogbo 20 kò sí àṣàdànù nù wa. Alhamdulillah. Ọkùnrin àbí gbẹ̀yìn àbí. Olúwa ti ṣe yẹn
ó ti mójú kú o. Wallahi. Gbogbo wọn tó ń bínú ìdílé Ashrafiya Bẹ́ẹ̀ni. ló súnmọ́ ni àbí ló jìnnà. Ọlọ́run ò ní ju àgbẹ̀yìn tẹ́yìn sí ọmọ lára ẹ̀. Àmín. A nídìí láti fèsì fún a yín. nídìí láti fèsì tí bá ń bí ẹnu ni kò sọ. Tó bá ń bí ẹnu ẹ̀ ló máa bí inú kú. Àmín. Níjọ́ tí bàbá wa ń ṣe Radiyallahu ta'ala anhu. bí mo ṣe ń ṣe é yìí Bẹ́ẹ̀ni. àágùn mọ́ ńlá yìí Bẹ́ẹ̀ni. ní ìsọpẹ́lẹ̀ ti ṣù. Ọlọ́run. Tó bá tó ṣù yín ni màá tó stọ́pù. Wallahi. Waliyullah. Mi ò sínú wọn fún mi lówó ìṣèwàsí àbá ti dáwó fún mi ìṣèwàsí. Mo lò dé Khalifatul Khulafai Kọ́lá. Bẹ́ẹ̀ni. Òun náà wá ṣèkó náà mọ́tò. Ó bá ní kí bàbá máa lọlé mo lé mi. bàbá wa ìta ni. Ọ̀tọ̀ ládìẹ ọ̀tọ̀ ń sẹ́ mi bá mú máìkì Masha lọlé Allah. ń bo. lọ́lé ń bo. Wọ́n lọ wá iná tàn wọ́n náà tan náà fóònù ẹ̀ wọ́n àti ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Èmi jogún ẹ̀ lọ́dọ̀ bàbá tó bí mi. Radiyallahu ta'ala anhu. Ìtìjọ kì í fi tú máa lérí ó sọ fún mi ó sì fi lé mi lọ́wọ́. Masha Allah. Èmi ni pé ìjọ ti tú Ẹni lọ àfi tí bẹ́ẹ̀ ìbá fẹ́ ṣe wá sí. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin tẹ́ kù iṣẹ́ ìṣèyàn Àwọn èèyàn gidi ni. àwọn aníjọ tú. Eléríire ni mí ẹni bá jòkó tì mí léléríire. Masha Allah. Ẹni tí ń sọ yóò kàn kò sínú ẹni tọ́lọ́run fẹ́ pín náà pín tí mo fẹ́ tọ́lọ́run fẹ́ pín fún yín. Kai. Qawwakumullah. Ìwọ́n tó fẹ́ gbà pé tiẹ̀ lọ lélẹ̀ ní fẹ́nu rẹ̀ Yorùbá ná Muhammad. Sallallahu alayhi wa sallam. Qalbun shakirun. Gbogbo ọmọ 23 náà bàbá wa fi wọ́n dúpẹ́ fọ́lọ́run. Alhamdulillah. Sẹ́rẹ́ yẹn ọlọ̀tẹ̀ ọ̀tá eri yóò pé ẹ bá lọ kọ́ bí wọ́n ti ń jà. Nígbà tẹ́ fẹ́ bá mi jà tẹ́ ń bá búrò mi sí ẹ mọ̀ pé ti ya wèrè. Allah. Ẹ ti mad. Ẹ má mú inú Ashrafiya rárá mọ́. Ìyẹn lẹ fẹ́ fi jà ẹ lọ bò mí ẹ lọ ta. Ẹni tó mú mẹ́gbẹ̀ẹ́ òun kí náà ń pè. Ashrafiya. Ìyẹn lóhùn ò fẹ́ rí mi ó wá kọjú síbẹ̀ wò nígbà tó kẹ́yìn sí mi ó kọjú sí Ibẹ̀ ibẹ̀ wò ibi tó kọjú sí òun Ádámù ló bá pàdé mbẹ. Àbúrò rẹ̀ ní ó tún bọ́ sí àyè ó bá lọ́ọ̀yà pàdé arábá ni àbúrò rẹ̀ ní ó tún bá yà yìí ó bá dókítà pàdé Bẹ́ẹ̀ni. ó tún ní àbúrò rẹ̀ ní mo ló fẹ́ lọ tí ò bá fẹ́ bá mi pàdé má ó tètè gbẹ́lẹ̀ kókó sínú sàárè. Allah. Bẹ́ẹ̀ni. ìyẹn ò pé. Kó gbẹ́lẹ̀ kókó sínú sàárè àwa kọ́ bàbá ló jìyẹ ló bẹ lọ́hùn. Radiyallahu ta'ala anhu. Èyí tálíbà náà ń ṣe yìí ń jìyà rẹ̀ kalẹ̀ fi bẹ lọ́hùn lérí ọmọ ni Allah. kò ní lọ lọ́sàn níjọ́ tí bàbá wa ń ṣe Radiyallahu ẹlòmíì ń wò pé kí ni nǹkan ń dààmú ara ẹ̀ ni ó wá délẹ̀ lẹ́fẹ̀ẹ́ takuwa láàjọ ni àmọ́ bàbá kó wá ṣiṣẹ́ jura wọn lọ. Allah. Kullu hisbin Bima ladayhi farihun. kí ló dé tà ní Bọ́lá bàbá wa ṣe fàáyì kí ló kàn mí pẹ̀lú ọmọ kí ó sí eré ni kí lè ọmọ tiẹ̀ má tèmi ni kí ló kàn mí pẹ̀lú olówó kí kálukú jọ sọ ní táwọn àbúrò wọn ń ṣe ẹjá jọ sọ ṣàlàyé kájọ sọ ní táwọn ẹ̀gbọ́n wọn kó wa wá ń ṣe Allah. níbi tí wọ́n wà ó ti sọ bí tí ìyá rẹ wà. ẹjá jọ sọ. Tó o bá ti rí ọlá lára ẹnìkan bùkún ní. Wa ibadillah. Wọ́n fọlá tiẹ̀ náà tọrọ. Asahuran fatarim. Onínàkíbu ọmọ ọjà sọlọ ṣé kìí sáni wọ́n mú òkiri láyé ẹ̀ ní. Fatarim. Ṣé mo yáwó wá wọ sọ́lé bàbá ẹ̀ ni? Fatarim. Ntọ́ wù mí mò ń ṣe yẹn. Adalimu. Ṣé tó bá wù ẹ́? Takun bi bainani. Ntọ́ bá ṣe ni pé kó o fara balẹ̀ ká fún ọ níwà dúdú téèyàn fi wà wọ̀nyẹ. La ilaha illallah. Bẹ́ẹ̀ni, ó wá sọ gidi ó wá dàbí ẹnu. Wàá kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹdìyẹ tó máa tún ẹ wò pé ẹ̀dá tún lé léyìí. Bẹ́ẹ̀ni. Nǹkan kan ló wà
ló kún omi náà fi lómi kàn bẹ́ẹ̀ni omi lásán kì í kàn kí ló dé dẹ̀ farabalẹ̀ bẹ́ẹ̀ni ẹgbẹ́ ń déyàn ó lé ẹjọ́ kéwú ni ó lé ẹjọ́ ń ṣe kàdíríyà ni nǹkan ká ti kún tiẹ̀ ló fi kàn Masha Allah nǹkan kan kún kankan ní nǹkan yẹn fi ń kàn ń tó wá kún yẹn òun ni ká wá béèrè ṣé dúdú ni àbí funfun nítorí tí funfun bá kún bí ó ti máa ríre. alhamdulillah àfáà wa kan bẹ mọ́ríkàsì màá tó àfáà yẹn nínú àwọn àfáà wa táwọn àfáà mọ́ríkàsì bá ti rí mi wọ́n ní ya jamal alwaji kálukú ọmọ tó fáyìn àfáà yẹn wà ní wá májà tẹ̀ jẹ́ bolo fáyìn sí ó fáyìn tó búrọ́dà ni abanikanda wọ́n ní wá ó fáyìn tó búrọ́dà mi níbo ni wọ́ wallahi bọ́dà mi fáyìn jù ẹ lọ times 100 mo ní ṣèbó òun ló ṣàbí mi. alhamdulillah. mo nígbà tó bá dẹ̀ ti jáde pé òun ló bí mi yẹn mo múnú tiẹ̀ náà nìyẹn. bẹ́ẹ̀ni. so ìtí wọ́n fi bí kó wá ọ̀tọ̀ọ̀tọ̀ ìtí wọ́n ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí mo ti wá lọ kẹ́gbọ̀dọ̀ síbẹ̀ jẹ́ ń parí ibẹ̀ yẹn náà má máa bínú oore lára ẹ̀ tó bá ti lóore má máa bínú ògo lára ẹ̀ tó bá ti rógo kódà tí ń bá ń kọ́ lára máa mú mára. Allah salili ilá nàbí bèrè tiẹ̀ náà àwùjọ tí. lọ́dọ̀ ẹni tí ń fún ni yóò fún wọn náà tọ́lọ̀ ń sọ fún ọgbọ́n tán ni. wá bí tánà fóònù ẹ mo ti sọ bẹ́ẹ̀ fún ẹ tánà fóònù ẹ ní tí mò ń sọ yìí ni o máa gbọ́ sórí àdúrà máa gbà níbi tí ìmọ́lẹ̀ bá wà. àdúrà bá gbà níbi tí ìmọ́lẹ̀ bá ń bẹ. o tí ì ní fóònù tí wàá tán náà títí dì sí náà. o tí ì ní fóònù tí wàá tán náà títí dì sí. àbí bẹ́ẹ̀ kọ́ máa wò. ẹ̀yin elétò ẹlẹ́yẹ sí gbogbo àwọn ọmọ tí wọ́n ṣe ní pánì. kọ́líbù ṣáàkìrún. alifa wa khalifatul khulafai. adamallahu hayata. security kẹ́yìn kan lọ́bẹ̀ wò ẹ ti ń wúra yín o kò sọ́ọ̀gá kò sọ ọmọ sẹ́ni. kọ́líbùn ṣáàkìrún. ọkàn tí bá máa dúpẹ́ ọkàn tí bá máa dúpẹ́ oríire ò ní kú ò lákàtà rẹ̀. wọ́n ní ògùn bọ̀ ogún ọdún ẹ sì ṣàdéhùn kò sì yẹ. ẹ yí padà. èyí tẹ́mi tó wá fi kún fún yín ni pé ẹ sọ pé Naqeebul kan máa sinmi àbí mo pàdé àṣẹ́wù kan ó jọ mí lójú kí n gbé wa. ṣéwù jáǹkò tóóró. èmi mo sọ fún ara mi pé ẹni bá fẹ́ ṣe wòlímọ̀ mo yọ̀ǹda ẹ̀ kó lọ pàfà tó bá fẹ́. kó pa ẹni tó bá wù. tó gbọ́ ẹni tó bá wù. bàbá náà yọ̀ǹda bẹ́ẹ̀. àmọ́ MAOLID èmi mo ní. ṣé kí n má yọ̀ǹda bẹ́ẹ̀ lánàá ń bo mo ráyè mọ́ lẹ́nu. wàláì ayé ti fún gan. wáàsí mẹ́ta mo ní lẹ́nu. ta mo kọ́kọ́ béèrè lọ́wọ́ rẹ̀ bàríkà àbá ń pè mí mo ní ń gbọ́dọ̀ máa wọ MAOLID eléyìí ní tí wọ́n fi mí jẹ Naqeebul lélẹ́rí rè. Allah alhamdulillah. ní tí wọ́n fi mí joyè lélẹ́rí yẹn mo mójútó tó bá wọn ń yẹ mí lẹ́nìí má bínú mi ń sùn lóòtẹ́ẹ̀lì. olúwa mi ò ẹ gbé bàgá. àfi tó bá ṣèṣì tá a bá travel mi jẹ́ kí n tọ́jú ilé olówó kiri bẹ́ẹ̀ni. pé mo wá ṣàdúrà fún mi. kí ló dé. wíìlì ṣubú yìí ní bẹ́ẹ̀ létí máa ṣe. a níṣẹ́ lójoojúmọ́. mo níṣẹ́ lójoojúmọ́ tí mò ń ṣe pẹ̀lú Ọlọ́run tí mo bá lọ́wọ́ bàbá tó bí mi. bẹ́ẹ̀ni. ntí kó wá bá lọ́wọ́ bàbá rẹ̀ àti lọ́wọ́ àfa rẹ̀ Allah. kó púfù ẹ̀ jáde kárí. Allah. ọ̀rọ̀ ẹnu kọ́ mo ń bẹ́ sọ yìí o nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń sọ̀rọ̀ lẹ́nìí táyé ń gbọ́ èpèlé tí ń sọ̀hún jẹ́ fún lọ́kàn. wà á fẹ́rù máa tẹ̀lé kọ́. wà á kẹsàrù máa tẹ̀lé kọ́. yasurruka. yasurruka qaluha. walakin qalilun. walakin qalilun ma yasurruka fi'luhu. ayé tá a wà yìí abáyé ní
pariwo pé ẹ máa ṣe dáadáa bó láàrin òun àtọ́lọ́run ti rí. wàá kí sọ́run máa tẹ̀lé kọ́. àbá ní gbogbo owó tó ń gbọ́ mi lénìí ó pọ̀ nù ẹni tó máa bá pàdé. yasuru kakọ́lù. àwọn àfáà tí wọ́n ń fọlá wa tọrọ ìgbé ẹ̀dàgbà ṣàdúrà fún mi kọ́lọ́run gbàdúrà mi wọ́n ń tàtàrà rẹ bẹ̀rù ọlọ́run àwọn wá ń ṣàìsùn lóru ìwọ́n ń tẹ fóònù lóru. yasuru kakọ́lù. ó pọnú ẹni tó máa gbóhùn rẹ̀ láyé tá a wà lásìkò sí bí bá ń sọ ọ̀rọ̀ rẹ̀ ó máa tù ọ́ la yóò máa dùn ọ́ nú ẹlòmíì àwọn funfun ló ní ọkàn dúdú lọ́lọ́run dá. wàlákì kọ́lí náà máa yasuru kàfọ́ ìlú. bọ́ọ̀lù ti fẹ́ dẹ́rù wọn ma ó dẹ́yìn ó ṣe kí ni ó dẹ́yìn àti bọ̀tán ọlọ́run ti máa dúró de kó wá wàlá ákìbátù lílù mọ̀tàkì wàlá kí n kọ́ ní ìlò. yẹsùrúkà kọlu wàlákì kọ̀lídó má yẹsùrúkà fi ìlú hu. yẹsùrúkà fún ìlú. àbáni àmọ́ ó kéré nínú ẹ̀ tó já sí pé ìdí ń sọ jáde ni ó máa fi wúwà. bàbá pa gbogbo ẹ̀ tì ó dá mi lójú pé ìdálẹ̀ bàbá tó bí mi. radiyallahu ta'ala anhu. alhamdulillah. mo ṣiṣẹ́ débi tí ó lámì tó lápẹ̀rẹ̀. bẹ́ẹ̀ ò yìn mí mo yinra mi. bẹ́ẹ̀ ò kí mi mo kíra mi. à ń bèlè ládùúgbò ẹni tó ti fi mí tọrọ ọmọ yìí. bẹ́ẹ̀ni. lọ́dọ̀ àwọn làmì ta ti ń bọ̀ àwọn àfáà mi tó ń ṣàdúrà fún mi. wallahi. bàbá ṣàgàlà àbúrájì wọ́n tó ń tún àdúrà ṣàṣe fún mi kì í dẹ̀ fi owó tìpù èèyàn mi má ṣe kí n máa fún ẹ lówó kó lè fẹ́ràn mi mo bá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulillah. àwọn àlífà mi èrò pọ̀ lẹ́yìn rẹ̀ a máa ń fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ lówó ni kò wá dá fún wọn. Allah. kò rí ọkọ̀ ọlọ́run fún wọn tí wọ́n fi lò gbèsè ayé wọn. Allah. bá àfáà yẹn bá ti wá kú ayé wọn bàjẹ́ mo èmi ń gbowó oúnjẹ lọ́wọ́ ní bàbá tó bí mi lọ. radiyallahu ta'ala anhu. ó wá fún mi ní tíyàn fi gbáyé tíyàn fi rìn ayé. Allah. òun ló kọ ọlọ́run ìwọ tó ń sọ̀rọ̀ ń bẹ̀ wọn kí ló ń ṣe ẹ́ sóòfẹ́ ní káàṣì lápò ni. walakin qalilun man yasuruka fi'lu. wọ́n ń sọ ní gbogbo ẹnu gbogbo bí láyé gbogbo àwa 23 tó bí wù ẹni tó bá lè sọ pé mo wá tọrọ owó lọ́wọ́ òun tí kan nu wá fi lọ skul kó sọ. a rí dókítọ̀ a rí lọ́yà pògámà ẹnjìníà kódà ọmọ ọmọ ń sọ̀bọ̀ nínú mọ́tò Naqeebul Ashraaf Gowanu ó tún ti di ọlọ́pàá ọ̀gá túbọ̀ ọ̀gá ẹ múrú ẹ̀ jáde níbi tẹ sọ pé ká má fi bàbá fọ́ọ̀mù. ẹ̀jẹ̀ òjọ́ra wọn kí n má fi bàbá fọ́ọ̀mù ṣé bàbá ń bàbá ni kémi máa fi fọ́ọ̀mù. bẹ́yìn tí ń lọ fi bàbá ń bàbá fọ́ọ̀mù. ẹlòjì tí ń bẹ nínú ilé mi tẹ́lẹ̀ ká tó tún tan náà mi wá bọ́mbà dẹ̀ ká ti bẹ̀ yẹn inú ilé mi ò lè dòkè. àbí kí tún ni olóríire kó parapọ̀ kó bá yorùbá nẹ́bì. qalbun shakirun. ẹ jọ ẹ máa dúpẹ́ fọlọ́run ǹjẹ́ gbọ́ àtẹ̀yìn olóyè àtẹ̀yìn aláwọ̀dù àtẹ̀yìn tó yẹsẹ̀ gbàlífà gbogbo ẹ̀yin mùkàdàmọ́ khulafau tẹ́ ń bẹ lábẹ́ khalifatul khulafai ṣe é gbọ́ bí mo ti sọ pé àwọn ń ṣe. ibi tẹ́yìn ló gbẹ́sẹ̀ sínú o ibi tẹ́ ṣe kí ni. gbẹ́sẹ̀ sínú káfà yín máa ṣe mòlúdì kẹwàá lẹ̀ lóde. ìjọba olùdí àpá. ibi tẹ́ fẹ́ gbẹ́sẹ̀ sí ni ẹ o tẹ́ ẹ bá ti yí ètò padà olúwa ó yí oríire padà fún yín. àwọn ò yí ètò padà ọlọ́run ló mọ iye àṣàṣì tó kàn wá nítorí pa tẹ̀lé bàbá lágége. ẹlòmíì tún pè mí wọ́n ní wàhálà tiẹ̀ pọ̀ kí n tiẹ̀ dẹ́bu ẹ kò gbọdọ̀ kú o. lisanu zakirun
wọ́n là ń tẹ̀lé bàbá Lágége wọ́n torí ẹ̀ bínú wa ṣe bí wọ́n lò ní pè wá lóde òde tí bàbá mi gbé kalẹ̀ fún mi kò yìí tí ì rí lọ tán wọ́n wá ní wò pè mí lóde tí ogún ọdún dẹ̀ fi pé discourse rẹ̀ pẹ̀lú èèyàn rí pé ọmọ àmàmù gbogbo èèyàn lẹ́ ń pè lóde ẹ̀tẹ̀ ẹ̀pà wa ní ìbáyàn sọ́ọ́rí láyé àdúrà ọpẹ́ ń bẹ tí ọmọ akéwò dáfàfà Masha Allah. ọpẹ́ ń bẹ táàfọ dáfọ ọmọ akéwò Abukakum al-Karim. nítorí pé Ọlọ́run ọba tó dá wa gan ó ń du ọpẹ́ hamdun kọ̀dímìn lè kọ̀dímìn hamdun kọ̀dímìn lè hádìtìn hamdun hádìtìn lè hádìtìn hamdun hádìtìn lè kọ̀dímìn. Abukakum al-Karim. Ọlọ́run gan dúpẹ́ fún rẹ̀ Masha Allah. ó dẹ̀ ń dúpẹ́ fún àwọn ẹ̀dá ẹgbẹ́ àwọn ẹ̀dá rẹ̀ kan tó ṣiṣẹ́ bó ṣe fẹ́ tí wọ́n tẹ̀lé bó ṣe tọ́ Masha Allah. ẹrú dẹ̀ ń dúpẹ́ fún ọba tó dá ẹrú dẹ̀ ń dúpẹ́ fún ẹrú ẹgbẹ́ òun nìyí tá à ń dú fún Khalifa pé ẹ kú yóò dà fún ọ Khalifatul Khulafai pé ẹ kú àdúrótì ẹ kú ìyá àdéhùn padà gbogbo Adìyàn ẹjọ ẹ má yìnrìn ẹ àtàgbàdo ẹ má yìnrìn ẹ o ilé fáwàlà o bí aṣọ bá ń wù ọ́ dá a ní o má dàrú ẹ a má fi hàn pé àwọn eléyìí la ṣáájú àwọn eléyìí náà kọ́ dá tiwa ó bẹ̀rẹ̀ ẹ̀ bá pé bá yan oyè kan tán ìwọ ṣẹ̀ṣẹ̀ wá yan tiẹ̀ ọlọ́tẹ̀ ni ọ́ sóyè tán ni wọ́n náà yàn mí náà ọ̀tá mi lọ yan Naqeebul Ashraaf mo láyé yìí ti burú àṣẹ mọ̀ pé mo nípa ẹ wá ń lọ yàn mí nínú ìjọ eré yìí ti burú kádàrá lẹ̀ ń bínú ẹ̀yin ò bá yàn mí ìkẹwò bá yẹ ó ti rí. Wọ́n wò lábẹ́gùn. ẹ̀yàn mí ń gbogbo ilẹ̀ Yorùbá ìta ń gbọ́ Naqeebul kí ló dé tó já sí pé ṣé ó ń ṣẹlẹ̀ yìí máa ṣàbálẹ̀ ó fi hàn pé ẹ̀yin lẹ́ ń lo kádàrá fámìlì yìí. Olúwa mi. àṣírí wọn túnú. nítorí tẹ́ ẹ bá lo kádàrá fámìlì yìí ni kí ni nǹkan ọ̀tá yín wù yín sí ṣe bẹ́ẹ̀ tí bá sọ̀tá. èmi mọ́tò tọ́tà mi bá gùn òní rí ndì mi. Wallahi. kódà obìnrin tíyàwó mi bá tọ́tà mi bá tó òní rí kí n pè é àtúwá ní bà lọ́wọ́ èmi sóbìnrin tán láyé ni. Wallahi. ṣe ayé tí ẹnìkan ló mú wa ni ní màá wá wo òun kọpí ẹ wo aṣọ yìí irú ẹ̀ ní ẹ bá mi rán. Kò sáyè ó ti lọ. ó ti lọ. wọ́n náà tàkẹ́ ẹ̀ dànù o ò ní rí irú ẹ̀ láyé ẹ̀ o ò ní rí láyé ẹ̀ o ò ní rí láyé ẹ̀. Àmín kọ́líbù ṣáàkìrù. láwà ní tí mo wé ìta ló kọ́kọ́ wé tẹ́ rí rí. wọ́n náà Naqeebul Ashraaf. ẹ wá ní ìlà àlùbáríkà èmi kankan lọ́mọ tá ń sọ. ojú tó bá pawó kó má ìwọ pósítà. ìtẹ́lẹ̀ ìjẹ̀kú òpó pawó owó ò ní ò pa ó pa owó tó pa èèyàn. Masha Allah. Masha Allah. ẹ lọ jòkó jẹ́ ṣèbí bẹ́ẹ̀ báwa ṣe sẹ́yìn bàbá wa lẹ fẹ́ Bẹ́ẹ̀ni. ẹ farabalẹ̀ ó ní kóòdì ó ṣe kí ni Ó ní kóòdì. gbogbo ẹni tó jòkó tí ń gbọ́ mi lẹ́nu kò ní kábàánújẹ́ lára ọmọ. dúpẹ́ oore fẹ́ni tó bá ṣe é lóore dúpẹ́ fẹ́ni tó bá dúró tiẹ̀ dúpẹ́ fẹ́ni tí ò gbaṣọ yìí mẹ́ lára. Wallahi. ọpẹ́ tí mo ń dú fálífà yìí mo tún dú fẹ́lómi Bẹ́ẹ̀ni. níjọ́ ní tí mo lòdì aláwẹ̀ Bẹ́ẹ̀ni. àyà àwọn èèyàn ní Naqeebul Naqeebul níbi tí wọ́n ti ta tẹ́ǹtì ṣe gbogbo ẹ̀yí bẹ́lẹ̀ bá kọ́kọ́ lọ wallahi wa rabbil Kaaba wọ́n ní tọ́lọ́run ó ṣe ni ó ṣe. Bẹ́ẹ̀ni ogun tán filẹ̀ fún wa tí ò gbọ́dọ̀ parun. kò gbọ́dọ̀ parun
mo ní lílọ tí mo lọ mo fi bá àlífà dúpẹ́ ni ọba tó dẹ́ mi padà èmi ń ṣe yìí o níwájú ilẹ̀ ni wọ́n wàá sọ pé mi ò sí nínú àwọn ẹni Ọlọ́run Allah. ìwà olókùn lára àwọn ẹni Ọlọ́run ní nítorí owó báyẹn ṣe tẹ bá wá rí owó lówó lẹ́gbẹ̀ẹ́ mi tẹ rò pé òun ló sponsor mi ṣé lérí ibú ló wà lẹ́gbẹ̀ẹ́ tí yìí abẹ́ni òfò ẹ lé wọn títí náà wọn à lọ. Wọ́n á lè lọ. mi ń ṣàmọ́lì. Ń bo àníbùsàn. mi ní bùsán. mi ní umu. Àbẹ́ ìṣàbù. mi ń ṣàbù. bí mo ṣe ń bọ̀ ìkànnà olóríire mi táyé kọ́rẹ́ǹsì ní ṣe bẹ́ẹ̀ tẹ̀lé ni ó yẹ ń kọ́kọ́ yabẹ̀ lélẹ́ ní sáré bọ̀ wáyà ìgbẹ́ ha ìgbọ́dọ̀ má bà á ìgbọ́dọ̀ fojú olóore gúngi ṣé jojoojúmọ́ lówó màálù dẹ̀ ni ìwọ̀n sì ni ẹ̀ẹ́dẹ̀ mú wọn lọ́dọọdún Bẹ́ẹ̀ ni. yóò dà fún tí kì í sọmọ màálù ìṣèwádìí múri nòó tẹ́ ẹ bá ṣàdéhùn bẹ́ẹ̀ àfáàyí kí ló dé orí mi ni kí ló fẹ́ gbà ṣe bó mọ̀ mí lákùn sádùú bá wọn. Kàlífù ṣáàkìrún. olórí rẹ bá yọba nẹ́bí dáadáa ẹni tó bá ti dúró tiẹ̀ lẹ́gbẹ̀ta tó ṣe àti sí lójú o màá so máa bó mọ̀. Mo máa gbé nǹkan gbẹ̀gbẹ́ lọ. kó máa ní Naqeebul ló sọ̀rọ̀ tí ìjọba fi yọ fóònù lápò mi èmi kọ́ o. ọpẹ́ tó wá rí dájú láyé tí mo tún dúpẹ́ fún yín ẹ̀rí Khalifa Lagos State ní Náà yà síbẹ̀ yìí. kò wá mọ́lúdì àmọ́ ẹ torí kó fẹ́ràn ọ̀gá yín. Bẹ́ẹ̀ni. díríwù rèé Bẹ́ẹ̀ni. kò wá mọ́lúdì yìí ẹ torí kó fẹ́ràn ọ̀gá yín. Mègírímà. ẹ sì retí owó kan lọ́wọ́ ẹ̀ mi ì ṣe ní mà fún yín. èèyàn kì í jọ láàlú kó pèǹgì. Bẹ́ẹ̀ni. ntí mo fẹ́ ẹ bá mi fẹ́ igi kan kì í sọ igi kan kì í jáwádé kò lè dágbóse. Bẹ́ẹ̀ni. níbi tẹ́sẹ̀ díríwò òde ẹgbẹ́dẹ Alhamdulillah. níbi tẹ́sẹ̀ àlífà Lagos State àmọ́sọ́ òde ẹgbẹ́dẹ Bẹ́ẹ̀ni. látara àfẹ́ tèmi. Ẹgbẹ́ wọn dágbàdo. Adìyẹ. tẹ́ ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ mi ní bá sọ̀ kankan àwọn kan bẹ tí wọ́n ṣe tá a dẹjọ́ wà mi ì dẹ̀ wí kankan Bẹ́ẹ̀ni. mi ì dẹ̀ ní wí kankan mi ì dẹ̀ ní tẹ́kíní. Àníwì kankan. èmi kọ́ bá nẹ́bì ti tóun lójú ayé rẹ̀ ẹni tí ó gbà fún ò gbà fún ó mánéjì wọn ni so máa rò pé àṣẹnu kò ní í ṣe nǹkankan yìí lè ṣe nǹkankan fún ọ àmọ́ nǹkan padà sí rẹ̀ Ọlọ́run mi ò. orí wọn náà padà rí léèyàn tó bá aṣọ tí ò ní bọ̀. Ó máa kọ́ lára. ẹ̀sán bọ̀ má dàlà sẹ́rí tí oríire kì í fi yẹ̀yàn òun ni pé njọ́ tẹ́nìkan sóríire tọ́lọ̀ ń ta fúláàjì ẹ̀ sọ ma pé eré kó ká kó wó ìrẹ́ ló sọ bẹ́ẹ̀ pé kul ma ya'ba'u bikum rabbi. Lọ́la dùn áwùkú. ọlọ́lẹ̀ ìtẹ́mọ̀ kẹ́kẹ́ wájú mi o. Lọ́la dùn áwùkú. ìrẹ́ níbi sọ fún wa bí kì í bá sọ náà àdúrà tẹ́ ń ṣe àdúrà yín ni àdúrà náà làwa fẹ́ wí. òun náà la fẹ́ ṣe yìí. kí ló sẹ́wọ̀ kùdì sí i. kí ló ṣe ògùdì sí. gbogbo ẹ̀yin olóyè gbogbo ẹ̀yin olóyè. olóyè wa ìyá súnà ìyá súnà. oyè ó mọ̀rí o. oyè ó mọ̀rí o. àmírà àmírà. mọ̀rí o. oyè ó mọ̀rí o. májò ó bàjẹ́. májò ó bàjẹ́. oyè ó mọ̀rí o. oyè ó mọ̀rí o. gbogbo ẹni tí wọ́n bá ṣàdúrà fún ẹ̀yin dà. Khalifa Abdulgani. Khalifa Abdulgani. oyè ó mọ̀rí. oyè ó mọ̀rí. gbogbo ẹ̀yin aláwọ̀. gbogbo ẹ̀yin aláwọ̀ ní. ọlọ́run fa àlùbáríkà. ọlọ́run fi àlùbáríkà sí fún yín. nómi rẹ sókè sí àmín. àmín. ìdè sókè sọ pé subhanaka rabbil izzati. Àmọ́ yẹsẹ̀ fún kábíyèsí fàtì. Wọ́n lọ tààrà Allahu kàlà. gbogbo gbígbé. Allah. gbogbo ọlọ́run ni.
ọba tó tó kí ọba tí kò ní gbogbo kíkì. Ọlọ́run wọlé kàsídà yìí. Àmáyé sí fún kàbíyèsí Sọ́wọ́ yẹn tó kẹ́kọ̀ọ́ náà láàbò ìròyìn tí Ọlọ́run ní ṣe. Ìwọ ló ní gbogbo gbígbóngbó. Tí Ọlọ́run ní ṣe. Gbogbo kíkì gbogbo kíkì. Subhanaka rabbil izzati. Àmáyé sí fún kàbíyèsí Allahu jalla jalaluhu. Ọpẹ́ la fi bẹ̀rẹ̀, ọpẹ́ náà làbá ń dá fi bẹ̀rẹ̀, àdúgbò fún ẹ̀ ọba yíyẹ, ọba gbére tí kò ní jẹ́ máa fi máa ọlọ́mọdé àtọ́ Allahu jalaluhu. wí Allahu. Allahu jalla jalaluhu. Tó o bá rí omi ní ìdílé ó sàbámà. Ìdílé ohun gbogbo bá wí sí ó yà sọ́mọ́ lọ́wọ́. Allahu jalaluhu. Allahu jalla jalaluhu. Allah